A máa kú ọjọ́ ajé òní, gbogbo apáta la máa rájẹ jẹun, àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ kẹtàdínlógún nínú oṣù keje ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ àkànṣe kan lábẹ́nú báyìí lójúnà láti lè mú ẹ̀rín sẹ́nu gbogbo àwọn òṣìṣẹ́ ọba tùbútùrù orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú ìgbésẹ̀ àti ìlànà oníbejì kan èyí tí ìjọba àpapọ̀ ń ṣe ẹ̀wà rẹ̀ láti lè dùnkódùn jẹ fún gbogbo àwọn òṣìṣẹ́ ọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Lára ìgbésẹ̀ ọ̀hún èyí tí ìjọba àpapọ̀ ń gbé lórí ẹ̀kún owó orí epo èyí tí wọ́n yọ èyí tó fà á kí nǹkan kó wọ́n gógó ní orílẹ̀-èdè Nàìjíríà tí ìjọba àpapọ̀ sì ń wá ọ̀nà ìtura láti lè mú bá àwọn òṣìṣẹ́ ọba. Ọ̀nà àkọ́kọ́ ni ìjọba àpapọ̀ ń gbé ìgbésẹ̀ láti fún wọn lóhun ìtura àtohun eléyìí tí ó máradẹ̀ wọ́n tá a mọ̀ sí palliative. Ẹlẹ́ẹ̀kejì ni fífikún owó àwọn òṣìṣẹ́ ọba jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ tí wọ́n sì ń gbénú báyìí ẹgbẹ̀rún lọ́nà igba náírà 200,000 naira èyí tí ìjọba tí wọ́n ṣe ń gbé ìgbésẹ̀ rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan eléyìí tó ba kọ́kọ́rọ́ ọ̀hún tó bẹ yín ajá jẹ́ ni wípé báyìí ó ṣeé ṣe kí ìgbésẹ̀ àti ìlànà ọ̀hún kó falẹ̀ díẹ̀ látàrí alákòóso fún ètò ọrọ̀ iṣẹ́ orílẹ̀-èdè yìí èyí tí wọ́n ti yàn sí ipò báyìí èyí tó jẹ́ ipò nǹkan ni ó ṣe é ṣe kójọ́ atọ́nà láti lè jẹ́ kí nǹkan ọ̀hún yá. Ṣùgbọ́n látàrí wípé Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè yìí kò tí ì yan àwọn alákòóso pàápàá jù alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́, wọ́n ní ó ṣe é ṣe kí ìgbésẹ̀ ọ̀hún kó falẹ̀ díẹ̀. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ ti ń gbàlérò láti lè mú ayé dẹrùn fún gbogbo àwọn òṣìṣẹ́ ọba orílẹ̀-èdè yìí àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ látàrí ẹ̀kún owó orí epo èyí tí wọ́n yọ tó fà á kí nǹkan wọ́n ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àgbáríjọpọ̀ àwọn ẹ̀yà Ìgbò èyí tí wọ́n pè ọ̀mbrẹ́là orúkọ ọ̀hún ní Ọ̀háèzè Ndigbo jákèjádò orílẹ̀-èdè yìí àti lẹ́yìn odi orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ni wọ́n ti sọ ọ̀nà àbáyọ sí ìṣòro eléyìí tó ń kojú gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí èyí tí àwọn IPOB tí wọ́n ń dá wàhálà ọ̀hún lásìkò ọ̀hún sílẹ̀, wípé ọ̀nà eléyìí tí ìjọba àpapọ̀ tí wọ́n lè gbà láti pa àwọn ẹ̀yà ọ̀hún eyín àwọn IPOB láti pa wọ́n lẹ́nu mọ́ wọ́n ní òun ni kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lábẹ́ alákòóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lè ṣí Mazi Nnamdi Kanu sílẹ̀ kúrò nínú ọgbà àhámọ́ àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS èyí tó wà nílùú Àbújá láti bí ọdún méjì ó lé báyìí, pàápàá jù lásìkò tí àwọn Ọ̀háèzè Ndigbo tí wọ́n ń wòye sí ọ̀rọ̀ kan ìdúkokò mọ́ eléyìí tí Simon Ekpa èyí tó dúdúkokò mọ́ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù àwọn gúúsù ìlà orílẹ̀-èdè South East, wípé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ dún kò sì gbọ́dọ̀ sí pẹ́kẹ́ wípé oníkálukú yóò fi ìdí mọ́lé fún odidi ọ̀sẹ̀ méjì gbáko èyí tí wọ́n kéde rẹ̀ láti ọjọ́ 14 nínú oṣù keje títí di inú oṣù kẹjọ báyìí, tí wọ́n sì sọ pé ìgbésẹ̀ fìdímọ́lé ọ̀hún ni ó wà náà yẹn ń pàtó tí gbà tí àwọn ènìyàn tí wọn ò ní lè lọ wọn ò ní lè bọ̀ láti ọjọ́ 23 nínú oṣù keje títí di ọjọ́ 14 nínú oṣù kẹjọ ní pàtó, èyí tí kinní ọ̀hún yóò fi gbìnàyà yàtọ̀ sí ọ̀sẹ̀ méjì tí wọ́n kéde rẹ̀ tẹ́lẹ̀ wípé yóò bẹ̀rẹ̀ nínú ọjọ́ 14 oṣù keje tí ó sì wá sí ìpamọ́ ní ọjọ́ 21 oṣù keje ọdún yìí tẹ́lẹ̀. Ní báyìí ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún àwọn ẹ̀yà Eze Ndigbo eléyìí tí wọ́n sọ pé Ọ̀háèzè Ndigbo tí wọ́n sọ wípé kí ìjọba àpapọ̀ dákúndábọ̀ kí wọ́n bá wọn ṣí Nnamdi Kanu sílẹ̀
kálàáfíà kó lè jọba ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà àjọ Ọ̀hánàìzè Ndigbo Alex Ogbonnaya èyí tó sọ̀rọ̀ ń di mímọ̀ lórúkọ àwọn ẹgbẹ́ náà lónìí ṣé tí ìjọba àpapọ̀ bá ti ṣí Nnamdi Kanu sílẹ̀ kí ló tún kù tí àwọn èèyàn yóò parọ́ mọ́ wípé ó ṣe àwọn lápá gúúsù ìlà oòrùn tí wọn yóò tún fi máa dá wàhálà sílẹ̀. A jẹ́ ipò irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ aláṣejù aláṣetẹ́ ni wọ́n tí wọ́n ń fẹ́ pankẹ́rẹ́ ìjọba àpapọ̀ láti fi nà wọ́n. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìlú tí ò bá sí òfin kò sí ẹ̀ṣẹ̀ máfokomi dáná wọ́n ní ọjọ́ kan báyìí ń lè yàn kọ́ o. Àjá fún ọba Olúbàdàn tìlú Ìbàdàn ọba Lẹ́kan Balógun èyí tó ti sọ wípé àfàrò pẹ́kẹ́ ò gbọ́dọ̀ gbé o látọwọ́ àwọn ènìyàn tí wọ́n ń gbé egúngún ní jákèjádò ìlú Ìbàdàn látàrí wàhálà òun lásìgbò tí àwọn alátìlẹyìn eégún ọ̀hún tí wọ́n ń dá sílẹ̀. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé lọ́wọ́ báyìí ọdún egúngún òun ló ń lọ lọ́wọ́ nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n sọ wípé àwọn alátìlẹyìn eégún ọ̀hún ni wọ́n dá wàhálà sílẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n tún wọ inú àwọn ṣọ́ọ̀bù àwọn olùtajà tí wọ́n lé wọn tí wọ́n sì ń kó ọjà wọn o. Èyí tó fà á kí ọba Olúbàdàn tìlú Ìbàdàn ọba Lẹ́kan Balógun kókó rojú sí ìgbésẹ̀ náà. Ní báyìí ọba Balógun nínú àtẹ̀jáde kan èyí tó gbé jáde látọwọ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí ọba ọ̀hún Ọládélé Ògúnṣọlá o ni wọ́n ní gbogbo àwọn olórí eégún gbogbo nílùú Ìbàdàn kí gbogbo wọn o wọn yóò ṣe ìpàdé onípàjáwìrì pẹ̀lú wọn lónìí tí ṣe ọjọ́ ajé o èyí tí ọba Olúbàdàn yóò ṣe pẹ̀lú wọn nínú ààfin eléyìí tó wà ní Agodi Géètì tí wọ́n pè ní ààfin Àlíwò èyí tó wà ní Agodi Géètì. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ o eégún ọ̀hún tí wọ́n pè ní Aláàgbà òun làwọn alátìlẹyìn rẹ̀ ni wọ́n dá wàhálà sílẹ̀ tí wọ́n sì ń kó ọjà lọ́jà èyí tó fà á kí kábíyèsí ọba Lẹ́kan Balógun kókó rojú sí i pẹ̀lú àsọtẹ́lẹ̀ kan èyí tí kábíyèsí ọ̀hún ti sọ wípé nígbà tí wọn yóò fi bẹ̀rẹ̀ ọdún egúngún nílùú Ìbàdàn fún ti ọdún yìí àwọn ò gbọdọ̀ gbọ́ wàhálà kankan látọwọ́ àwọn egúngún ọ̀hún àti àwọn alátìlẹyìn wọn. Ṣùgbọ́n tí wọ́n tàpá sí òfin ọba ọ̀hún èyí tó fà á kí ìpàdé pàjáwìrì ọ̀hún kó wáyé ní òní. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí òun ló ti sọ̀rọ̀ ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí wípé ó ti di ojúṣe ìjọba àti àwọn orí adé gbogbo láti lè jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀ ní jákèjádò igun mẹ́rin èyí tó gbé ìpínlẹ̀ Èkìtì dúró báyìí o. Gómìnà ọ̀hún èyí tó ń sọ̀rọ̀ náà níbi ayẹyẹ kan ibi ìgbọ́pá àṣẹ àti adé o fún ọba orí adé kan ní ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé Èkìtì nílùú kan tí wọ́n pè ní Ìkòyí Èkìtì lópin ọ̀sẹ̀ tó kọjá yìí. Níbẹ̀ ni gómìnà Oyèbánjí ló ti sọ wípé àlàáfíà ó lè jọba dáadáa tí gbogbo ará ìlú tí wọn yóò sùn ọrùn ní ìpínlẹ̀ Èkìtì. Ṣùgbọ́n ó ní gbogbo àwọn olórí ẹ̀sìn gbogbo tó fi mọ́ àwọn orí adé gbogbo ni wọn yóò jọ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ọ̀hún àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò láti lè rí dájú wípé gbogbo àwọn wàhálà òun làásìgbò èyí tí ètò ààbò èyí tó mẹ́hẹ̀ tó ń dá sílẹ̀ ní ìpínlẹ̀ náà wọ́n jọ gbógun tì í kí wọ́n sì gba àlàáfíà láàyè pàápàá jù àwọn alọ́kọ́lóhun kígbe àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àwọn tí ń jiyàn gbé ṣoògùn owó àti àwọn tí ń jiyàn gbé bèrè owó àti gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń da àlàáfíà ìpínlẹ̀ Èkìtì láàmú lọ́nà kan sí mìíràn ní gbogbo wọn pátá ni wọn yóò jọ gbógun tì. Wọ́n ní nípa ìdí èyí àlàáfíà yóò jọba ní ìpínlẹ̀ Èkìtì. Nígbà tí gómìnà ń sọ̀rọ̀ láti ẹnu igbákejì rẹ̀ èyí tó ṣojú gómìnà níbi ọ̀pá àṣẹ àti ìgbádé fún ọba tuntun eyín Oníkòyí ọba Akínwándé Moses Ògúndáná eléyìí tí wọ́n gbé ọ̀pá àṣẹ fún tí wọ́n sì gbé adélé lórí gẹ́gẹ́ bí ọba Oníkòyí tìlú Ìkòyí Èkìtì níjọba ìbílẹ̀ Ìkọ̀lé Èkìtì. Ẹni tó jẹ́ igbákejì gómìnà ọ̀hún eyín arábìnrin Moníṣádé Àfúyẹ́ èyí tó ń jábọ̀ iṣẹ́ náà lórúkọ gómìnà Oyèbánjí ló sọ wípé ìfọwọ́sowọ́pọ̀ àwọn orí adé gbogbo ni ó jẹ́ kí àlàáfíà ó jọba ní ìpínlẹ̀ Èkìtì lápapọ̀. Ṣé àwọn àgbàlẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní bí ènìyàn méjì bá ń tayò ọlọ́pọ̀n ẹnìkan ni yóò jáwé olúborí tẹ́nìkan yóò sì fìdí rẹmi o. Àjíá fún ìròyìn yìí
Nigerian Idol ìpele ẹlẹ́ẹ̀kẹjọ season 8 èyí tí gbogbo rẹ̀ wáyé sí òpin ní alẹ́ àná tí ṣe ọjọ́ àìkú ọjọ́ 16 nínú oṣù keje ọdún tá a wà yìí, níbi tí arákùnrin Victory Gbàkàrà eléyìí tó jáwé olúborí gẹ́gẹ́ bí ọkùnrin àti ẹni tó mọ gbogbo ń ṣe jù nínú ìpele kẹjọ Nigerian Idol, níbi tí wọ́n ti ń fi orin kíkọ tí wọ́n fi ń ṣe ìfigagbága nínú ìpele Nigerian Idol ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ Victory ọ̀hún tó jáwé olúborí èyí tí orúkọ rò òun ló na ẹnì kejì rẹ̀ tí wọ́n jọ jáwé olúborí sí ìpele àṣekágbá Precious Mark èyí tó nà èyí pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àmúyangàn. Ní báyìí Victory Gbàkàrà òun ló jáwé olúborí pẹ̀lú ẹ̀bùn tí gbogbo rẹ̀ jẹ́ bíi mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà 100 million naira, lélẹ́yìí tí wọ́n ní ọkọ̀ bọ̀gìnì ń bẹ́ẹ̀ ẹ̀bùn owó gbà má bínú mílíọ̀nù lọ́nà márùndínlógójì 35 million àti àwo orin alẹ́ yìí tí wọ́n yóò ṣe fún pẹ̀lú fọ́nrán rẹ̀ tí wọ́n yóò yà fún èyí tí àgbáríjọpọ̀ gbogbo àwọn ẹ̀bùn ọ̀hún lọ sí mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà 100 million naira. Òun ni Victory Gbàkàrà òun ni ó gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn lánàá níbi tó ti jáwé olúborí tó sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ àwọn alátìlẹyìn rẹ̀ èyí tí wọ́n ṣe fún tó fi já ewé olúborí. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ajé títí dojúmọ́ ọ̀la tẹ́tùmá láǹfààní sí ọ̀tún ròyìn míì. mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa ọ̀nà nínà wá ayọ̀ láòtú fi pàdé. Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.